ẹ lọ́wọ́ gbogbo ogun tó gbé tì mí ńgbà tí mo ṣègbéyàwó 2020 gbogbo surname tán pè mí èwo la yóò pè wọ́n lénìí think about it òun mo ṣe sọ fún ẹ wípé nígbà míì wà gbogbo ìjà kan nìyàn ń jà. tọ́ ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tuntun dé pẹ̀lú àwọn ọ̀rọ̀ wótòwórò tí ó ń sọ nípa àwọn tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀. ẹ ti kúkú mọ̀ wípé àtìgbà tí Ìyábọ̀ Òjó tí ó ti ṣe ìgbéyàwó ọmọ rẹ̀ Priscilla ó ní Lizzy Anjorin kò ti sinmi mọ́ o. ẹ jẹ́ ká wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí a ó máa play rẹ̀ nísìnyí. torí pé mi àti ẹ àjọlẹ̀pọ̀ mo lọ́ọ̀bù ẹ̀mí ìbẹ́jà mo kàn ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìkà ò pé rere ló pé. àwọn tó gbé ogun tì mí lánàá àwọn tó ná káńsù mi lánàá ta ni wọ́n káńsù lé nínú èmi àti wọn. ẹ jọ ṣé tálíkà máa ń káńsù olówó ṣé òmùgọ̀ máa ń káńsù ọlọ́gbọ́n ṣé ọ̀lẹ máa ń káńsù ọmọ ṣiṣẹ́. ẹ lọ́wọ́ gbogbo ogun tó gbé tì mí ńgbà tí mo ṣègbéyàwó 2020 gbogbo surname tán pè mí èwo la yóò pè wọ́n lénìí think about it òun mo ṣe sọ fún ẹ wípé nígbà míì wà gbogbo ìjà kan nìyàn ń jà. mo dẹ̀ máa ń sọ gbólóhùn kan fún yín má gbàdúrà pé kọ́tẹ́ ẹ má lówó má gbàdúrà pé kọ́tẹ́ ẹ má ra mọ́tò má gbàdúrà pé kọ́tẹ́ ẹ má ṣègbéyàwó má gbàdúrà kó tán fọ́tẹ́ ẹ wò jẹ́ kọ́tẹ́ ẹ náà tọ́ ibi tó wà wò kóun náà wá rí the same thing kó wá mọ̀ bó ṣe rí lára. mo ti sọ fún yín bí ẹlẹ́dàá tèmi gbé bó ṣe máa ń ṣiṣẹ́ èmi ti sọ fún yín lọ́jọ́ kìíní àná ń gbà tá afọ́jú jáde afọ́jú lòun ní òhò mi lọ́wọ́ princess kí lorúkọ princess wa beautiful aunty mi yìí àwọn náà ṣe onígbọ̀wọ́ wọn ńgbà tó máa dá padà fún princess ṣé kò sọ pé òun ní ìhòòhò princess lọ́wọ́ ńgbà tẹ́ sábọ̀dù jáde ẹ sábọ̀dù ní ẹ má ralẹ̀ lọ́wọ́ Lizzy 419 ní olè ní orí ògùn mọ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ́ sábọ̀dù ṣe ń sọ bẹ́ẹ̀ àtàwọn tó gbé owó advert fún wọ́n fẹ́ kó tán fúnra wọn láì ṣe mi wọ́n fẹ́ kó tá mi jẹ gbèsè àbí bẹ́ẹ̀ kọ́ kí ló wá ṣẹlẹ̀ sẹ́sábọ̀dù kan ló lu jìbìtì ṣé sọ́nẹ̀mù tẹ́sábọ̀dù pè mí nítorí client ẹ̀ sẹ́sábọ̀dù padà dá padà sórí client ẹ̀ má gbàdúrà gbogbo kọ́ máa sọ fọlọ́run pé ọlọ́run ṣọ̀nà mi ní rere gbogbo ẹ̀dá tó bá gbógun tì mí fi ẹ̀mí ọmọ wọn fi ṣètùtù fún ìgbéga mi. So Yapella, if you are not the one that posted it gbogbo èpè yẹn máa lọ sórí ẹni tó post yẹn